Bàbá wa aráyé alẹ́ ẹ ó lálàáfíà ẹ ó pẹ́ fún wa o. Bàbá wa aráyé alẹ́ ẹ ó lálàáfíà ẹ ó pẹ́ fún wa o. Grandfather àti granddaughter ló ń ṣọjọ́ bí lónìí o. Ìdùnnú ló ṣubú láyọ̀ nínú ẹbí Elder Samuel Adébísí Adékọ̀yà ó jàre. Elder Samuel Adébísí Adékọ̀yà ó. Àti Ìyáàfin Adétọ́lá Gbékésọ̀yà ẹkú ọdún ẹkú ìyẹ̀dùn ẹ̀mí yẹn ṣe púpọ̀ rẹ̀ lágbára Ọlọ́run ọba. Ìyáàfin Bùkọ́lá Òjó ló rán mi níṣẹ́ o. Elder Samuel ọmọ yín lónìí mọ̀ pé yín ní gbèjègbèjọ. Màmá ọba Brian ó. Màmá rẹ̀ Bùkọ́lá lónìí mọ̀ kí ọ. Grandpa àti granddaughter ọdún tuntun tó wọlé tán yín wá. Àjọ̀dún ayọ̀ fún yín lágbára Ọlọ́run ọba. Elder Samuel tí ń ṣe grandpa Adétọ́lá tó tó ṣọjọ́ bí lónìí o. Gbogbo àwọn ọmọ rẹ̀ lónìí mọ̀ kí ọ. Adésọ̀yà Adékọ̀yà ní mọ̀ kí ọ. Ó ní sọ fún ọ pé òkú ọdún òkú ìyẹ̀dùn. Adéọlá Àtọ́lù ní kí ọ dáadáa. Ó ní mo ṣe ọ́ ní pẹ̀lẹ́. Adéṣọlá Àtọ́lù ní sọ fún ọ wípé àṣeyí ṣe mí. Adétutù ní Atlanta Georgia ní sọ fún ọ wípé ìgbà ọdún kan ní fún ọ. Adébùkọ́lá Òjó màmá Ẹniọlá ní sọ fún ọ wípé àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Elder Samuel ó. Gbogbo àwọn ọmọ rẹ̀ ní kí ọ dáadáa. Wọ́n láwọn mọ rírì rẹ̀. Wọ́n láti gbà tí màmá àwọn Let's Comfort Èbúdọ́lá Adékọ̀yà tí ìṣàyà rẹ̀ ti papòdà lọ́dún kẹtàdínlọ́gbọ̀n sẹ́yìn. Ìwọ ló kù ní ìyá àti bàbá fún àwọn. Abiyamọ tòótọ́ ni ó. Abiyamọ tí kì í fọmọ rẹ̀ ṣeré ni ó. Àwọn ọmọ rẹ̀ wá ní kó kété bá ti dàgbà tán. Bébọ́ mú ọmọ rẹ̀ ní mu. Wọ́n láwọn yóò ṣètọ́jú rẹ̀ títí dọjọ́ alẹ́. Olúwa kó ràn wọ́n lọ́wọ́. Elder Samuel ó yẹ jáde lé bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ Balùfọ̀n níjẹ̀bú Òde. Ọmọ Balùfọ̀n ṣìpàkẹ́lẹ̀. Ọmọ adáṣọ sílẹ̀ dòye. Ọmọ òjòyè kò yé wu ní jẹ. Ọmọ àfigbá sáwọ́ lókè mòró tó ní